ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí kankan bá ṣe ìyàwó Sọmọdání gbogbo àwọn ẹbí yín ló máa kú kú òjijì ẹ̀yin abiyamọ ayé ìyàwó Sọmọdání wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí o wọ́n ti ṣe operation fún lẹ́ni o wọ́n ti fi ọ̀bẹ gbé ọmọ òkú jáde nínú ẹ̀ nítorí pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló pa wọn lọ́mọ kéré o apàyàn ni àwọn mùsùlùmí apàyàn ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ o ìṣèlú láìkí ẹ̀ apààyàn ìmáàmù Ògbómọ̀ṣọ́ apààyàn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ti padà pa ọmọ Sọmọdání o wọ́n fi Sọmọdání lẹ̀ ní Friday tó kọjá èní ní 18 nígbà tí wọ́n fi lẹ̀ lọ́jọ́ Friday tó kọjá ìyàwó ẹ̀ lọ sọ hospital ní 4 days ago ẹ̀yin tèmi ní 4 days ago yẹn ni wọ́n jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ wípé ọmọ ti kú mọ́ nínú wọ́n ní stress bó ṣe ń sáré kiri tó ṣe ń rìn kókó jọjọ wọ́n lọ́mọ ti kú mọ́ nínú ìmáàmù Ògbómọ̀ṣọ́. ọ̀rọ̀ Sọmọdání àbí kí wọ́n ń pe ọkùnrin tí ń bẹ lókè àti ẹni tó gbéṣẹ́ fún pé kó tó máa bá ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ ẹ̀yin náà gbọ́n tó fẹnu ara rẹ̀ sọ ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí Sọmọdání àbí kí ni wọ́n ń pè é tó tẹ́ndà apology tó ṣe apology video ń jò ní tó bá ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ tó bá Dr. Sharaf ọ̀dọ̀ ọba wọn lórúkọ jẹ́ mufti ilẹ̀ Yorùbá Edward Deta ọba wọn náà lórúkọ jẹ́ àti bàbá lọ kí ló fi bà wọn lórúkọ jẹ́ nígbà tí wọ́n jíyàn gbé ní agbègbè wa mi báyìí ní Ahoro ẹ̀sí ẹ̀lẹ̀ Yáwọ́ta àtàláwùsá sàdédé lọ jáde o la bìlífù pé ó fẹ́ fún àwọn DSS àwọn sójà wa àtàwọn ọlọ́pàá ní intelligent report tó mọ̀ nípa rẹ̀ irú intelligent report wo sàdédé lọ jáde ló ní ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ o bí wọ́n ṣe wá kó àwọn èèyàn lógun ní Yáwọ́ta bí wọ́n ṣe jí àwọn èèyàn gbé wọ́n ti kó àwọn tẹ́rọ́rìsì wọ̀lú ó tó dápọ̀ àwọn èèyàn báńbá lọ àwọn náà wá wò pé nítorí mú ọsọ lọ́rọ̀ ẹ̀ bóyá máàmù táwà mọ̀ bóyá yàtọ̀ sí ìmáàmù tí wọ́n mọ̀ tàbí kó jẹ́ pé ó ní fáàtì kan lọ́wọ́ táwa ò ní àwa ò sọ̀rọ̀ à ń wò pé nígbà ọba yá àwọn ìjọba ò pé àwọn ẹ̀rí tó ní lọ́wọ́ ẹni tó sọ fún bóyá bá máàmù àbò ní fọ́tò máàmù bí wọ́n ti jókòó pẹ̀lú àwọn Boko Haram ní o àbò ní bóyá àṣírí kan lọ́wọ́ nígbà wọn pe aláwòye tí wọ́n gbé wọ́n discover pé nítorí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ máa ń bẹ lọ́rùn báyìí 75% ẹ̀yin tẹ́ máa ń comment 100% ẹ̀yin tẹ́ máa ń wò ní pé tẹ́ bá ti like èèyàn tí ideology ó ń tọ́ wọn ọba ti bá ti yín mu bí èrò ó ń tọ́ wọn ọba ti lọ pẹ̀lú ti yín kò sí tẹ́ ẹ̀ lè kọ kò sí tẹ́ ẹ̀ lè fẹnu yín sọ nípa ń tọ̀hún kò yẹ ṣèkà tó ṣẹlẹ̀ o bọ̀dú ìtúgbẹ́nu ń bí yín kò sí tẹ́ ẹ̀ lè sọ kò sí pé tẹ́ ẹ̀ lè gbéyàn sẹ́ kò sí kókó tẹ́ ẹ̀ lè kọ wọ́n ti torí pé wọn ò tí ì mú ọ̀pọ̀ nǹkan kọ ọmọ mọ̀ pé sẹ́ni wọ́n wá mú along the line ó wà nù sẹ́ẹ̀lì kò rí kankan pírẹsẹ̀ntì ń bẹ̀bẹ̀ adájọ́ wa ní kí wọ́n lọ wẹ́ni tó bá ní sí ọ̀fọ̀ wá nínú àwọn tó yẹ kó sì dúró fún ẹni tó bá ní sí ọ̀fọ̀ lẹ́nì kan tó ní sí ọ̀fọ̀ bọ́yá ẹni tó wá lóhun ó fi sí ọ̀fọ̀ lẹ́ẹ̀fún akọ́ni tó ta gbọ́ bọ́yá òun lọ́wọ́ lọ sanwó fún tọ̀hún lè bá yọ̀dí sí ọ̀kọ́ lè bá yọ̀dá sí ọ̀fọ̀ rẹ̀ torí òun bìlífù pé bọ́yá ẹnìyẹn ò gbẹ́ni tó lè sá lọ ni tàbí gbà tó ń wọ̀ mọ́rí bọ́yá tó ń wọ̀ rẹ̀ dá sáfíìsì fún the end of the day mo rò bí ọ́sà sanwó tí eléyìí fi fún ní sí ọ̀fọ̀ tí ilé ẹjọ́ béèrè lọ́wọ́ rẹ̀ ilé ẹjọ́ ló béèrè lọ́wọ́ rẹ̀ kìí ṣe bàbá àmọ́ the end of the day ó jáde a gbọ́ pé akàrí fídíò tó jáde lẹ́yìn náà wò ní pé ọmọ ìyàwó rẹ̀ mọ́kọ́ kí ìyàwó mo sì kí ẹni tí nǹkan ṣe ọlọ́run járe irú ẹ̀mọ́ bọ̀ jíjà jájá rẹ̀ ní pé àkàrí pé ṣé ẹ mọ̀ pé ọkùnrin yìí òun lọ sí prison òun ló ní ìyàwó rẹ̀ òun ló ní gbogbo ẹ̀ ẹni tó sọ̀rọ̀ on behalf of Ramadan àbí ìmọ̀kọ tí wọ́n ń pè ẹni wọ́n fi sọ̀rọ̀ don definitely ìwọ lọ ránṣẹ́ àwọn ọmọ wèrè tó jẹ́ pé wọn ò gbélé àwọn tí ò lẹ́kọ̀ọ́
ìwọ ló ní kó máa sọ̀sọ́ sí bàbá ìmáàmù, ìwọ ló ní kó máa parọ́ fún bàbá ìmáàmù. Tí bàbá ìmáàmù bá tó wá gbégbèsè torí bàbá ìmáàmù tó gbégbèsè mi ẹ wà máa sọkún ẹ mọ̀ ló ń jàgídíjàgan ni wọ́n jàgídíjàgan ni wọ́n. Ìwọ náà ló ní máàmù tẹ́rọ́rìsì ni wọ́n gbé ọ bẹ̀bẹ̀ ó tún lọ bẹ́ẹ̀ lómi ìbùkọ́ sọ wípé ìmáàmù ló sọ pọ́ ọlọ́run. Ṣé máàmù wá mẹ́ lọ́sítù tí ìyàwó rẹ̀ ti rọbí ni àbí máàmù fọ̀bẹ̀ du ọmọ lọ́rùn? Ó dìgbà tẹ́ bá tó sinmi agbẹjẹmọ́wọ́ o ẹ̀rí pé mi ò bá yín dá sí gbogbo ọ̀rọ̀ ìmáàmù lọ títí wọn tó rọrọ̀ tí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá bá sọ ibi pẹlẹbẹ sókè ní tá bá sọ ọbẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ní ilé lẹ́wọ̀. Torí ìdí èyí ẹ bá mi ṣe ètò yìí kó lè bá kálá kó lè bá mọ̀ pé àwọn tó ń gbéṣẹ́ fún wọn tó ti dára bò wọn lọ́rùn kì í sáwà o. Ìwọ lọmọ bí o ti rí wọn o, ìwọ lọmọ bí o ti bẹ̀ wọ́n sẹ́, ìwọ lọmọ àwọn tó rojọ́ fún ojú bẹ́ẹ̀ lọ. Ayé yóò ní bàjẹ́, ayé tèmi yóò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé.